yá o iná ti yá nìyẹn mo fẹ́rẹ̀ ilé bàbá mi tó bí mi lọ́mọ mo ní ṣe bẹ́mi lọ́mọ agbójú ògùn ìbọn lọ́ta kẹ̀ o ọmọ kú dájú ọmọ ṣẹ̀kẹ̀ lọ́rùn àgbè ọmọ òkúta ní mọ̀ pé èkùrọ́ ọmọ olówó làáyàkí ọmọ olówó ládìjọ ọmọ ọba òrígún a ò gbọ́dọ̀ ṣẹbọ bá ò rákàlà a ò gbọ́dọ̀ ṣòro ọmọ ọba òrí wọléwọ̀de a ò gbọ́dọ̀ wọlé ọba èmi tún lọmọ onímàṣáì ajágìdì àgbò ọmọ iṣẹ́ mo rán tààrà mi ìbá tààrà mi ìbá gbọ́ téburu ọmọ ń jà lókun àdàbà ńlá ó ń parí bí ó máa ṣe ajágìdì àgbò máa ṣe ìwà lẹ́yìn lọ́la ìwà lẹ́yìn lọ́la o ìwà lẹ́yìn o ìwà lẹ́yìn lọ́la ìwà lẹ́yìn tọ́ba níta ló ń kọrin ewì yìí mo ní ṣe bẹ́mi náà ni ọmọ yín Alhaja Monsurat ayọ̀ owó yẹlé ayọ̀ ògúnyẹ̀dẹ òtòṣì òyáyé ènìyàn òtòṣì ṣubú lọ́jà abẹ́rin sí ayọ̀ olówó ṣubú agbáriwo adìyẹ òtòṣì ló ń jẹ lábẹ́ òròǹbó tayọ̀ owó yẹlé ajẹ ní gbangba oko ayọ̀ ọlọ́kọ́ ńlá ayọ̀ elébè ìṣùkàn àjẹyó àbíṣúta lóko bí àgàdà ó gbójú lọ́kọ ó dọ̀sán sílé ayọ̀ olóńjó àgbàdo ògbèrè oúnjẹ lọ́jà ilé ìjó nílé ó tún délé ó tún bá ní kíkọ́ ó dàbọ̀.